ìdùnnú àtayọ̀ la fi kí wa káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní níbi tí a ti máa bára wa sọ̀rọ̀ bí ìṣe wa lórí àwọn ẹ̀kọ́ èdè Yorùbá èyí tí a ti ń kọ́ bọ̀ sẹ́yìn. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa lẹ́tà ìkọkàndínlógún nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tí í ṣe lẹ́tà rí. Lẹ́tà rí tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn kọ́nsọ́náǹtì pọ́nbélé tí a ní nínú èdè Yorùbá. Lẹ́tà yìí lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó lè wà láàrin, àmọ́ kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ nínú èdè Yorùbá. Bákan náà, lẹ́tà yóò lè gba àmì ohùn lórí, kò sì lè ṣiṣẹ́ sílébù nínú èdè Yorùbá nítorí pé kò ṣiṣẹ́ àrọ́múpè. Onírúurú ọ̀rọ̀ ni a wá ti lè bá lẹ́tà rí yìí pàdé nínú ẹ̀kọ́ èdè nínú ọ̀rọ̀ Yorùbá wa. Bí a bá wo ràkúnmí, bí a bá wo ríìmù, bí a bá wo reluwé, bí a bá wo rísí tí ṣe orúkọ èèyàn, a lè bá lẹ́tà rí pàdé. Nínú àwọn ọ̀rọ̀ tí a dárúkọ yìí, àwọn ọ̀rọ̀ àyálò ó pọ̀ nínú lẹ́tà rí ju ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ Yorùbá lọ. Ǹjẹ́ kí là ń sọ? A ní rí ní lẹ́tà ìkọkàndínlógún nínú àwọn lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Rí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá, rí lè wà láàrin ọ̀rọ̀ Yorùbá, àmọ́ rí ò lè gbẹ̀rin ọ̀rọ̀ Yorùbá nítorí pé kọ́nsọ́náǹtì ni, kò lè gba àmì ohùn lórí, kò sì lè ṣiṣẹ́ sílébù nítorí pé kò ṣiṣẹ́ àrọ́múpè. Ní àwọn ọ̀rọ̀ tí a ti lè bá rí pàdé ni a ti sọ ṣáájú wọ̀nyẹn. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ kọ́ èdè Yorùbá síwájú àti síwájú sí i? Ẹ darapọ̀ mọ́ wa lórí àwọn ayélujára wa lórí Instagram @yorubaclinic, lórí Facebook @yorubaclinic, lórí Twitter Yorùbá_clinic, lórí YouTube Yorùbá Clinic TV là ń lò. Ẹ̀rọ ayélujára wa ní www.yorubaclinic.com. Ǹjẹ́ kó tó di ìgbà míì tí a máa mú àkọ́tun ètò yìí wá sí ojú ìwòran yín, èmi olùkọ́ yín àti atọ́kùn yín Ọláníwájú Àyìndé Ọláìyá, mo wí pé ẹ wà ní àlàáfíà.